olókun kò ní padà kó dókè ọ̀sà o. àwọn òkè ńlá kò ní padà kó dókè bí ọ̀kan. gíga gíga là bọ́jọ́ gíga gíga là bókè. àwọn ìtàkùn ọ̀nà wọn kì í bá wọn sípò ẹ̀yìn wọn máa sọmọ síwájú ọ̀pẹ̀rẹ̀rẹ̀ ní. ibi mo gbé tìyàn orí mi ibẹ̀ lọ́tà ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ojú la fẹ́ ni ọmọ aráyé ò fẹ́ nìkan dínú ẹni afẹ́ la mọ̀ o àwọn ẹni tó fẹ́ ni o. ẹbí lè dání ọ̀rẹ́ lè dání ọmọ lè dání ìyàwó lè dání ṣùgbọ́n orí ẹni ní ń gbé ní òrìṣà ti ń gbé ní bí orí òsì o. ibi mo gbé tìyàn orí mi ibẹ̀ lọ́tà ò lè mọ o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. ọ̀tá ìgbàgbà ẹ ṣọ́ra ọ̀tá òkùnkùn ẹ ṣe wọ̀ orí ló mọ bí ẹsẹ̀ nílé o. ẹ bá gbé náà lérí ẹ bá ṣẹlẹ̀ yẹ láyà ikú bá jẹ bọ̀ níta ikú àfàwọ̀ sílẹ̀ o èmi ajé mi tí mo rí rè o. alágẹmọ rèé adájọ́ òdì ègbèje aṣọ gẹrẹ ẹ má lè dágẹrẹ èmi ajé mi tí mo rí rè o. láì fòyà lápá ẹlẹ́dàá mi ewé ńlá o kò ní kú wẹ́wẹ́ o. Olúwa jọ̀wọ́ yé bá mi bẹ̀rù mi dórí oyin sáyé mi ìbùkún sí iṣẹ́ òòjọ́ mi káyé mi tòrò kọ́nà mi tòrò bẹ́ẹ̀ ni ìtàkùn tó ní kéré má gòkè erin àfiṣe bàtà lọ bẹ́ẹ̀ ni ìgbà ẹranko wọn kì í dènà ọ̀dẹ̀kùn má bá re délé mi ìwọ Ìlédùmarè o ìwé ńlá o kò ní irú wẹ́wẹ́ o. kíkọ́ mo bá là ọwọ́ lílà mo bá pa odò láti dáyé mo bá wọn àgbààgbà mẹ́jọ lọ́nà méjì wọ́n forí lórí ọ̀gbága mo ní nítorí kíni wọ́n láwọn lóòdùdù tí ń lórí erémèrè tí kì í lórí erémèrè ò bàjẹ́ wọ́n láwọn àtayérọ bí ọkọ àwọn atọ́mọ bíbí ìbàlẹ̀ wọ́n kọlà ọwọ́ wọ́n kọlà obì wọ́n kọlà àwọn agbókègbodò àwọn tí ń dáná wele ewé ńlá ní tèmi ewé ìrókò ewé aládé ewé ọlọ́pẹ̀ ewé olóye ewé ìwọ́rọ̀ lálẹ́ odò ọba tuntun kìnnìkìnnì bí ewé olúwẹ̀rí. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá orí màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. ẹ̀dá màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè ewé ńlá. aráyé màmá dá mi padà sẹ́yìn o. ewé ńlá o ní kó ṣe ní Elédùmarè.
pékélé lóní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dóhun àfìsẹ́yìn. Ó ti tó gẹ́. Báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. Kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. Ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́jì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence. Lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti rà á. Ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sister Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. Àló tó gẹ́. Àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. Enough is enough. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. Ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ Amazon.com for free shipping. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. Enough is enough on domestic violence. Látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. Ẹ máa rà á o. ọ̀rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára. Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbogbo tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmí sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 54
27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ẹ ṣé mo dúpẹ́ pé òkun mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òbí títẹ̀ sí ọmọ Lúkà káàkiri àgbáyé mo kí gbogbo yín ọmọ Lúkà yín rèé ẹ̀yin lójú Olódùmarè akọ̀mátìkà lẹ́yìn màmá kan ní òun atú wọn ká níbi wọn gbé dáná irọ́ ẹ kúlé ẹ̀yin olóríire ọmọ Yorùbá mo kí yín lákọlákọ mo kí yín lóní mo kí yín léjìléjì mo kí yín lábolábo mo kí yín lọ́wọ̀lọ́wọ̀ mo kí yín lákòókò lẹ́kọ̀ọ́ mo kí gbogbo yín pátápátá mo kí yín tẹ̀gbátẹ̀gbá mo kí yín tọ̀yọ́tọ̀yọ́ mo kí yín tàwórì mo kí yín tiyẹwá mo kí yín tèkìtì mo kí yín tìjẹ̀ṣà mo kí yín o ti gómìnà mo kí yín tókun mo kí yín tìlọrin Ìlọrin òkè mo wá kí yín tìkálẹ̀ mo kí yín tùjẹ̀ṣà mo kí yín ti Àkúrẹ́ mo tún wá kí yín ti Ìlàjẹ tèkìtì tí gbogbo ẹ̀ papọ̀ mo wá parí gbogbo ẹ̀ mo wá papọ̀ sí Ilé Ifẹ̀ mo kí gbogbo yín pátá tìfẹ̀ Ifẹ̀ ò dáyé ìbí ojúmọ́ tí bọ́ wá mo kí gbogbo yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Lúkà pátá tẹ́ ti fojú sọ́dọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ àmàrà ọmọ Lúkà ògo ni fọ́lọ́run àmì gbọ́ burúkú síra wa ọ̀tá kan máa lùlù bàjẹ́ ni ṣùgbọ́n Olódùmarè ò ní jẹ́ kó dún wọ́n máa fìtínà ni Ọlọ́run ò ní gbà fún wọn ṣe bẹ́ẹ̀ ni náà rèé àwa náà rèé àjì bẹ́ẹ̀ lọ gẹ́ngẹ́ gbígbọ́ àjì bẹ́ẹ̀ lọ àwa là ń ṣe bẹ́ẹ̀ ní Yorùbá nation kò sí dáṣe Ọ̀ṣun tàkìtà lórí ọlọ́ Ọ̀ṣun tàkìtà lórí ọ̀rọ̀ láyé kò sí dáṣà wa bẹ́ẹ̀ ni ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá a kì yóò gbọ́ burúkú síra wa aburú ò ní kàn yín kò ní kàn mí kò ní kàn kankan nínú wa iwájú lọ̀pá ẹ̀bìtì ń lé sí iwájú la máa lọ lágbára Èdùmàrè lágbára àwọn tó nílẹ̀ lágbára àwọn tó tẹlẹ̀ ìdó níwọ̀n ìgbà tó bá ti jẹ́ wípé kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn tó bá ti jẹ́ wípé kí ìran Yorùbá bọ́ nínú ogun tó bá ti jóun la dúró lé lórí kò sí bí ọ̀tá bá ti ń yìn bọ́ bá ti ń sà á orí wọn lá máa padà lé àṣẹ Èdùmàrè ogun bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ ẹ kú lé lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Yorùbá ó tọ́jọ́ mẹ́ta ẹ má bínú mi ìfẹ́ sọ̀rọ̀ jù ẹ má bínú ọ̀tá ń gbógun wọ́n lùlù bàjẹ́ Ọlọ́run ni òjò ó dùn ṣùgbọ́n ògo ni f'Olódùmarè yẹ bá ọmọ Lúkà náà lẹ́wọ̀ ẹja máa dúpẹ́ a ní fi àkókò wa ṣòfò lẹ́yìn mo mú àmọ̀ràn wá torí pé gbogbo àkókò tẹ́ ẹ̀ fi rí ọmọ Lúkà mo ní láti jókòó ṣe àṣàrò mo rò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ pé kí ni nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ṣíṣe ń tẹ̀síwájú ni tàbó wà stagnant tó dúró sójú kan èmi ò kì í pamọ́ sábẹ́ ìka kan o mi ìdẹ̀ nítàn ní ẹ̀yin olólùfẹ́ mi àwọn tó ti mọ̀ mí ti mọ̀ yìí pé ìrísí tọmọ Lúkà ò ṣe dáa nìyẹn because I will say the truth màá gbá pàtì fún ẹ mi ní fi igbá kan bọ̀ kan nínú kò sẹ́ni tó pé níwájú Ọlọ́run nobody is kò sáńgẹ́lì kan níwájú Ọlọ́run àbàwọn tọ́lọ̀ fúnra ẹ ti pè tó dá tó dẹ̀ pè láńgẹ́lì àwa wọ̀nyí erùpẹ̀ ló pè wá we were born to make any mistake at any time ìdí tí mo ṣe máa ń dúró lórí òtítọ́ mi nìyẹn o sọ òótọ́ pàkú bó o sọ ikú la pa ẹ́ so why can't you sòtítọ́ tí kò bá wá pa ẹ́ wàá bọ̀ pé o kú lórí òótọ́ máa dúró lórí òtítọ́ yẹn and I will continue to tell you my people. Síwájú ẹ jẹ́ appreciate gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí
ní Facebook ẹ bẹ̀rẹ̀ sí ní pín program yìí ṣé mo kó pẹ́jẹ́ ti gbúrò Ọmọlúkà ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube ẹ wojú mi dáadáa o mo dá nǹkan borí ni o kò sí tó ṣe orí o kò sí tó ṣe wá o ẹ wò kókókó lára ọ̀tá wa lé o wọ́n gbòògùn ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn o èmi rèé o mo kàn fẹ́ kẹ́ ẹ tún rí ni o pé mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé o flag mi ni mo gbé o ẹ lè wò dáadáa ògbó ni fẹ́lẹ́ dùn mọ́ rè ẹ̀yin dá ẹ ní ìbọn dá ẹ ń sọ̀kò àṣẹ ní ṣera rẹ̀ ó mà ṣe ìgbà oró kì í tán orí fíìmù kan ni a sì kéré ńgbà tán ṣe fíìmù yẹn tí àrélù ni mo tiẹ̀ náà ti kọ́ yes inú àrélù náà ti kọ́ báwo lórí yẹn ṣe sọ ó ní ẹ má máa dòró mọ́ ẹ má ṣe o ìwà ìkà ẹ má ṣe o ìkà ọ̀dà ẹ má ṣe o tó bá rántí orin yẹn ìgbà tá a sì kéré la máa ń gbọ́ ẹ má máa dòró mọ́ ẹ má ṣe o ìwà ìkà ẹ má ṣe o ìkà ọ̀dà ẹ má ṣe o ẹ má dòró ẹ má ṣèkà ìkà òṣùwọ̀n ìkà kì í pé ni kì í gbé ni orin Ọmọlúkà tó ń bọ̀ lọ́nà ó ní òtítọ́ ní gbé ni o ìkà kì í gbé ni òtítọ́ ní gbé ni ìkà kì í gbé ni. Watch out ọjọ́ Sunday tó ń bọ̀ tó bá ti di ọjọ́ Sátidé tó tí ní líǹkì Zoom yẹn tètè mẹ́sẹ̀gì Ọmọlúkà ó tí fún mi ní líǹkì máa fi ránṣẹ́ sí ẹ you are all welcome ẹ̀yin náà lẹ́jọ́ Ọmọlúkà tálà wá kí ló wà lẹ́nu wa tá à ń sọ tẹ̀yìn òru sọ ta ni wá ta ló jẹ́ wa bí kì í ṣe ẹ̀yin wọ̀nyí. That is why I will continue to appreciate every one of you àtèyí tó kéré nínú yín àtèyí tó ti dàgbà tó tó ní bí tó ti ẹ̀dúró sípò bàbá tàbí ìyá I will continue to appreciate every one of you. Mo mọ rírì yín bàjẹ́ mo máa pa ẹnu ọ̀sẹ̀ mélòó kan títí ní tẹ́ ẹ̀ gbúrò mi mo mọ lára mo mọ rírì ẹ̀ lára mo appreciate yín mo bẹ̀ yín ni ẹ bá mi pín ẹ̀yin tèmi ní TikTok ẹ pín ẹ̀yin tèmi J1 don't worry I will send the link out tó bá ti di Saturday the link will be out I will send it to everybody ẹ tó bá link here request ẹ tó bá need the link you request for you I will send it to you. Launching of my new album titled Ìpìlẹ̀ Ọ̀rọ̀, a 5-track musical album. 5 track. Number 1 track. Ó ní Ìpìlẹ̀ Ọ̀rọ̀. Number 2. Òtítọ́. Number 3. Ọmọ ọba tó dẹrú. Number 4. Happiness is free. Then number 5. Alágbàwí. Oh God. Ó máa hit gan, ó máa le gan. Make sure kó wá wòran. Kì í ṣe audio fídíò ni o. A ti ya fídíò àti jẹ́ ti lọ. Let me go straight to the point. Kí n má waste time ẹ̀yin olólùfẹ́ mi. But make sure kó pín. Ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, mo ní láti dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí. No matter tí mo bá ń ṣe, mo máa ń rí dájú pé mo fi ti ìran Yorùbá ṣáájú. Mo ti wà nínú ìjàngbara yìí ó ti ṣe díẹ̀. Ṣùgbọ́n mo ṣe àwọn àkíyèsí kan, mo fi títóbi Ọlọ́run gbẹ gbogbo ẹ̀yin. Tẹ́ ẹ ti ń fọ́lọ̀ mi ti pẹ́, ẹ rí dájú pé ẹ pín program eléyìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin ọmọ Yorùbá lẹ́tí rẹ̀wẹ̀sì. Ó ti sún yín. Àti ẹ̀mọ́ bó ṣe ń lọ mọ́. Kò tiẹ̀ yé wa mọ́. Àbí kò tiẹ̀ sí Yorùbá nation mọ́. Tinubu ti wọlé kò sí Yorùbá nation mọ́. Everybody lọ sí mi ká jápa. Ìwé Bíbélì ó sọ pé ìbùkún ni fún ẹni tí ègbé ni fún ẹni tí ó fi ọwọ́ lé ohun èlò ìtúlẹ̀ tó tún bojú ẹ̀yìn. Àní ṣègbè ẹ̀ní ṣègbè ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí. Ẹ̀yin ọmọ Yorùbá ojúlówó tẹ́ ẹ dúró. Ẹ̀ní ṣègbè ẹ ti gbẹ́sẹ̀ sí ẹ ti fọwọ́ sí ẹ lè padà. Ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ní TikTok mi ò rọ́wọ́ yín. Ẹ máa tẹ̀ continuously ẹ máa tẹ̀. Máa sọ àwọn ìdí púpọ̀ fún yín
tẹ́ ẹ̀ fi gbọ́dọ̀ padà. Yorùbá nation ẹnìkan bẹ̀rẹ̀ oníta lẹ́lẹ́kẹrú ọmọlúkà lẹ́lẹ́kẹrú so ẹjẹ́ fi bẹ̀rẹ̀ máa sọ fún yín létà. Yorùbá nation tí gbogbo wa gbọ́dọ̀ ń parun ẹsẹ̀ sílẹ̀. Nothing must change it. Tó o bá ti wà lára àwọn tó dúró rí tó ti jà takuntakun tó jà fitafita pé Yorùbá gbọ́dọ̀ gbòmìnira bóyá o wá rí àwọn nǹkan kan tó fa ìrẹ̀wẹ̀sì bá ẹ a lè ráwọn tó lu ẹ ní jìbìtì bóyá a lè rí ibi tó fi owó sí tí ò dẹ̀ fùnà fún ẹ tó ò rí tàbí ó rí pé wọ́n ń ṣe rédèrèdè wọ́n ń bára wọn jà gbogbo ilé wa discourage ẹ ó wá sọ pé o ò ṣe Yorùbá nation mọ́. Bíbélì sọ yìí pé ègbé ni fún ẹni tó ti fi ọwọ́ rẹ̀ lé ohun èlò ìtúlẹ̀ tó wá fẹ́ bójú ẹ̀. Ẹ gbọ́dọ̀ bójú wẹ̀yìn ó léwu. Tẹ́ ẹ bá bójú wẹ̀yìn ẹ ti gbà pé ọ̀tá ti ṣẹ́gun wa. Kí lẹ̀yin rí? Challenges wo lẹ rí? Tẹ́ ẹ fẹ́ sọ pé ó sún yín. Àwa tó yẹ ká sọ pé ó sún wa rèé gan-an. But kò sí tó máa mú kó sún mi. Lábẹ́ bó ti wù kó rí. No matter the condition, mo guarantee gbogbo yín ni àwa máa bá débi tó lápẹẹrẹ Yorùbá nation yẹn wọ́n á gbà lójú tèmi. Ẹ gbọ́ mi dáadáa, wọ́n á gbà lójú ayé tèmi ní tí ò ní di ọ̀la. Ọ̀la kì í tán ṣá o, ṣùgbọ́n lójú ayé mi ni wọ́n á gbà á. Ọ̀pọ̀lọpọ̀ nínú ilé ti wà discouraged. Bóyá torí pé Kóìkí àti Ọmọlúkà wọ́n bára wọn jà. Nítorí wípé Dára àti Bàbá Èkìtì wọ́n bára wọn jà. Nítorí wípé Ọmọlúkà pọ̀ kẹ̀lẹ̀bẹ̀ ó pọ̀ sójú Lady K. Nítorí pé Lady K mú kóńdó ó làmọ́ ẹnìkan lórí. For that reason, oh, what decide? Thank you, my brother. God will bless you. Margaret Santos, God will bless you. Thank you. Oh, what torí yẹn wá sọ pé o nífẹ̀ẹ́ sí Yorùbá nation mọ́. Mo bá bẹ̀rẹ̀ kan lọ́wọ́ ẹ o tó bá wà nínú irú kàtíkórì yẹn. Tó o bá ní ọ̀rẹ́ tàbí o ní ará tó sọ wípé nítorí gbogbo reason báyìí àwọn ò nífẹ̀ẹ́ sí Yorùbá nation mọ́. Mo ń bẹ̀ ẹ́ ni pé program mi fún jẹ́ kó gbọ́ màá wá kó lè gbọ́ reason tí ò fi gbọ́dọ̀ come back. Mo bá bẹ̀rẹ̀ kan lọ́wọ́ ẹ tó o bá wà lára wọn. The question is simple. Ọláyọmí Kóìkí, Ọmọlúkà, Bàbá Èkìtì, Lady K, Tẹ́ni Ológo, Dára, others like that. Bí mo ṣe dárúkọ wọn pátápátá, including bàbá wa Professor Banji Akintoye àti màmá kí ló lóun jẹ́ màmá Onítìrí àtàwọn ikọ̀ ẹ̀ bàbá Akintoye àtàwọn olóríire tó dúró tì wọ́n ẹ kó gbogbo wọn papọ̀. Mo béèrè lọ́wọ́ gbogbo yín o kẹ́ dáhùn question yẹn. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n tóbi ju ìran Yorùbá lọ? Ṣé wọ́n tóbi ju Yorùbá? Tí ìdáhùn yín bá jẹ́ rárá pé wọn ò tóbi ju Yorùbá lọ, dẹ́ta wá ni wá. Ṣé ẹ wá sọ pé torí nǹkan táwa ṣe lẹ ṣe fẹ́ sọ pé ẹ ṣe Yorùbá mọ́? Yorùbá orílẹ̀-èdè mi is bigger than Africa. Ẹ̀mí gbọ́n tí mò ń sọ, Yorùbá is bigger than Africa. Ẹ̀yin tẹ́rí wọ́n ní wòlíì òkè lọ́lá ní ìlú ẹ̀. Ẹ mọ rírì ìran ọmọ Yorùbá ni. Ẹ mọ rírì tí Ọlọ́run sọ̀kalẹ̀ sínú Yorùbá. Òun ló ṣe ń dùn mí ní gbogbo ìgbà. Wípé àwọn tó yẹ kó dìde gan ò dìde. Tẹ́ ẹ bá mọ tí Ọlọ́run sọ̀kalẹ̀, tí Ọlọ́run bá ṣí yín lójú tẹ́ ẹ bá rí ọ̀la ìran ọmọ Yorùbá. Mo fi gbogbo ìgbé ayé mi búra fún yín. Ẹ ní sọ pé ẹ ṣe mọ́. Kò lè ṣe ẹ lè rí temptation.
ẹ lè dojúkọ àwọn challenges tó lè mú yín sọ pé mi ò ṣe mọ́. Ṣùgbọ́n tó bá yẹ pé Ọlọ́run ṣí ẹ lójú tó rí ọ̀la ìran ọmọ Yorùbá, o ò ní sọ bẹ́ẹ̀. Torí gbogbo ilé tí mò ń ṣe tẹ́ bá rò pé ó ní kankan tí mò ń retí níbẹ̀, kò sí kankan o. Èyí tí mò ń retí òun ni ayọ̀ tí mo rí nínú òmìnira ọmọ Yorùbá. Orúkọ mi tó máa wọnú ìwé ìyè gẹ́gẹ́ bí Sunday Ọmọdéyẹmọ bó ṣe sọ pé kò sí tí mò ń wá o. Ọlọ́run kẹ́ mi, mo lówó, mo ní gbogbo nǹkan. Ṣùgbọ́n mo fẹ́ kí orúkọ mi wà lákọọ́lẹ̀ pé mo jẹ́ ọ̀kan lára àwọn tó ja ìjà òmìnira Yorùbá. Mo fẹ́ kí orúkọ mi wà ńbẹ̀. Tẹ́ bá dọ̀dọ̀ Ọmọdéyẹmọ lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún tó ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀yìn. Tẹ́ bá gbé wò náà ẹ rí pé òótọ́ ló sọ. Owó ni ò ní ni. Olóye ilé tí Sunday Ọmọdéyẹmọ ti kọ́. Olóye mọ́tò tó, olóye ibi tó ti ń ta mọ́tò. Ó ní stand. Olóye ilé epo tó ní. Olóye àwọn, you know, but upon this, ó wá ó ní Yorùbá nation lọ́nà. Tẹ́ bá dọ̀dọ̀ tẹ́ bá bí, a sọ fún yín pé ní tó òun retí ni pé kórúkọ òun ṣáà jáde pé òun wà lára àwọn tó ja ìjàgbara òmìnira Yorùbá. Kò sí nǹkan méjì tí mò ń wá jù yẹn lọ. I will keep on telling my people wípé bí mo ṣe wà yìí, Ọlọ́run kẹ́ mi gidigidi gan, mo jọ bàbá tó bí mi. Ayé yìí bíntín ni lójú ti bàbá mi. Bíntín náà rẹ̀ láyé òun lójú mi. Mo fi gbogbo nǹkan mo fi jọ bàbá mi. Ayé ohun bíntín kò jọ. Life means nothing to my father, and that is me for you. Bí kí ilé gàgàgàràgà kẹ́ gbé síwájú Ọmọlúkà, mi ò ní wò ẹ́ àti wá ti lé ẹ o. Kẹ́ ẹ lòdù owó kó kúnú ẹ̀ kẹ́ sọ pé wọ́n bẹ̀ lọ fi ọ̀rọ̀ Yorùbá nation lẹ̀. Mi ò ní wò ẹ́. You can be, ó lè bá contemplate lọ́kàn ẹ pé ṣọ́ọ̀bù ọkùnrin yìí lè ṣe é. Mo ń sọ fún ẹ pé màá ṣe é. Ìdí very simple reason. Tó o bá gba owó yẹn, tàbí o gba ilé gàgàràgà, tàbí o gba mọ́tò jìnnà, ǹjẹ́ o mọ̀ bóyá o máa dúró láyé láti lo owó tó fẹ́ tó gbà yẹn? Ǹjẹ́ o mọ̀ bóyá o máa wà láyé láti jẹ̀gbádùn ilé tó gbà yẹn? Ǹjẹ́ o mọ̀ pé o máa wà láyé láti jẹ̀gbádùn mọ́tò gàgàràgà tó ń gbé fún ẹ? So therefore, life is meaningless. Kò sí tó jọ ní tèmi ilé ayé mi tí mo bá jí tọ́lọ́run ò fi oúnjẹ òòjọ́ mi dùn mí, tí mo rí oúnjẹ òòjọ́ mi jẹ, tí ìyàwó mi rí jẹ, tọmọ mi rí jẹ, àwọn tó rọ̀gbà yí mi ká nítòsí mi tí wọ́n ń gbé tòsí mi tí mo rí fún wọn tó jẹ, tó dìpẹ́ǹdì lé mi lórí ni o. Tó sọ pé dádì ló mú nǹkan bọ̀, bùrọ̀dá mú nǹkan bọ̀. Tí mo bá ti lè rí fún wọn, eléyìí tó kù kéré. Èyí tó kù ṣe kí ni? Òkèrè. Listen, my people. Ìdí tó fi jẹ́ wípé Yorùbá nation yìí lè ní máa that is my number one priority. I don't care any condition, any situation. Òótọ́ làwọn kan dìde láti bà ìrìn àjò yẹn jẹ́. Ṣùgbọ́n béèrè lọ́wọ́ ara ẹ̀. Ìpè ṣé màá jẹ́ kí ìwà táwọn kan hù, ṣé màá jẹ́ kó discourage mi láti sọ pé mi ò bá orílẹ̀-èdè mi mọ́ mi? Ask yourself this question. Nàìjíríà tẹ́ wà nínú ẹ̀. Mo ń sọ mo dẹ̀ máa sọ continuously. Tẹ́ ẹ̀ bá jà dáfídáfí tẹ́ ẹ̀ jà takuntakun kẹ́ ẹ jáde nínú Nàìjíríà máa pa yín tògótògó ni. Lóòótọ́ gbogbo nǹkan lọlẹ̀. Ibi tí mo ń lọ gan, that is the purpose of this program. Mo fi sọ pé ìsọjí ńlá fún ìran ọmọ Yorùbá. Tó o bá ń wo program yìí, either you are watching it from YouTube or you are watching it from TikTok or you are watching it from Facebook, make sure you go pín program yìí, share. Tó o bá jẹ́ wípé òtítọ́ ọmọ ọkọ Yorùbá ni ẹ́. Tó o bá fẹ́ òmìnira fún ìran ọmọ Yorùbá, tó jẹ́ pé gbogbo ìyà tó jẹ ìran ọmọ Yorùbá kò dùn mọ́ ẹ nínú, and you want progress for Yorùbá people, we program yìí.
I am saying it, I have my reason. Go and tell them that Omonuga is back. Kí wá ní ìsọjí tí mò ń sọ nípa ẹ̀? Tẹ́ bá wo bí gbogbo ẹ ṣe rí lásìkò yìí, ẹ rí pé everybody ti sùn. Ó ti rẹ everybody. Mo lè fẹ́ sọ fún yín nǹkan tí gbogbo yín tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ fura sí. Ṣé rí Ọlọ́run á dá oníkálukú lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Ó ní mú já ò ní escape ẹ̀. Ìtò gbé ayé ṣe iṣẹ́ ọwọ́ ẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ọlọ́run á san fún ẹ ò ní escape ẹ̀. Ò ní escape ẹ̀. Àwọn àṣírí tó ń tú jáde lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ yín ti lè mọ̀ ṣùgbọ́n mo fẹ́ confirm ẹ̀ fún yín categorically. Yorùbá ti lọ tán. Orílẹ̀-èdè Yorùbá ti lọ. Ṣùgbọ́n àwọn alágbára wọ́n jókòó wọ́n ní rárá Yorùbá ò gbọ́dọ̀ lọ. Àwọn fúnra wọn ti rí i pé a ti lọ. Kí ni ká ṣe? Mo guarantee yín ni. Nínú àwọn tí wọ́n fẹ́ consider láti jẹ president Nàìjíríà kò sí orúkọ Tinubu ń bẹ rárá. Àwa ti mo sọ ẹ ó yẹ kẹ́ ẹ mọ̀ èmi ò ní sọ tí mi ìbá wádìí. Nínú àwọn tí wọ́n fẹ́ consider wípé lágbájá báyìí la máa hand over fún tàbí tàbẹ̀lú kò sí orúkọ Tinubu níbẹ̀. Ṣùgbọ́n àwọn alágbára jókòó wọ́n gbóṣèlú dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe mathematics arithmetics àyọkúrò àròpọ̀ pínpín àti èwo ni kẹta àti multiplication. Kí ni multiplication Yorùbá? Ìlọ́po. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ṣiṣẹ́ yẹn wọ́n perfect ẹ̀ wọ́n wá wò ó. Ẹ wá ẹ̀ ń debate lórí ta ló fẹ́ ṣe president. Ẹ wá o orílẹ̀-èdè Yorùbá tó ń pariwo yìí problem ni o wọ́n á lọ òkò sí tẹ́fẹ́ ṣe o. Tí bá sọ̀rọ̀ fún yín ẹ má doubt tí bá sọ. Mo ní àwọn ibi tí mo ti ń gbọ́ jẹ new information tèmi but I will not mention names. Mi ò dẹ̀ ní record láyé mi. From reliable to lè rí fọ́ọ̀mù ní tíráàkì lè rí tíráàkì torí pé kí ni àwa gan ẹlẹ́mẹ̀ṣọ́ ni wá ó yé wa. So anybody tó bá pè mí jẹ́ bá believe pé fẹ́ tíráàkì ẹ̀fẹ́ mẹ́ni yẹn ẹ̀ tara yín jẹ ni. Kò sórúkọ dáàdi wa Tinubu ń bẹ̀ o. Tẹ́ ẹ̀ bá tẹ̀ mọ̀ Tinubu ti ní lọ́kàn pé Yorùbá nation is my second plan. Ìdí tá a ṣe gbọ́dọ̀ dìde lásìkò yìí ni mo fẹ́ sọ fún yín o. Dáàdi wa ti ní lọ́kàn pé Yorùbá nation is my plan B. Àwọn kan nínú Yorùbá nation wọ́n ní Yorùbá nation as plan A wọ́n ní Tinubu as plan B. Ṣùgbọ́n Tinubu ní Nigeria president as plan A ó wá rí Yorùbá nation as plan B. Ẹ wo ẹ pín programu iṣẹ́ tí bá máa láàdì lórí tí àlàyé tí mo ṣe fún yín ẹ mọ̀ yín pé kò yẹ ká sí lórí ọ̀rọ̀ Yorùbá tó sọ̀rọ̀ àtọ́làtọ̀. Listen attentively to me. This is not a matter of I am not here to mock anybody. My father is the president of Nigeria. That's good and great. But mo fẹ́ sọ fún yín lẹ́nu pé Yorùbá nation gbọ́dọ̀ stop. Tó bá stop, tẹ́ ẹ̀ bá ti jà takuntakun, kẹ́ ẹ gbàgbé ìjà, kẹ́ ẹ gbàgbé ọ̀tẹ̀, kẹ́ ẹ gba Yorùbá nation kí Tinubu tó parí ìjọba ẹ̀. Tinubu bá ṣèjọba ẹ̀ tó bá parí ẹ̀, mo lè búra ẹ̀ fún yín. Ó di ayé àtà ẹ̀ lè rí mọ́. Ọ̀tọ̀ ni mo ń sọ fún yín reality. Màá tún fún yín màá sọ.
wọ́n ṣèpàdé. Ẹ bá ń wo gbogbo àlàyé yẹn rí i pé ó jọ gàdé ó fẹsẹ̀ méjèèjì ti ru. Ẹ wo gbogbo àwọn ìgbésẹ̀ tó wáyé ó tó di pé ilẹ̀ tó wáyé. Ọjọ́ tí primary kú ọ̀la ọjọ́ yẹn wọ́n ti sọ fún inú pé ọ̀gá náà máa ń ṣe rí ẹ̀yà àlùbá. Wọ́n ti announce ẹ̀ wọ́n fẹ́ lò ìgbà tó di wúlà nílẹ̀ Yorùbá. Wọ́n ti ní ẹnìkan nílẹ̀ Yorùbá. Ìgbà tó fẹ́ di wàhálà wọ́n lè dábàá bẹ́ẹ̀ ní ọdún Yorùbá sí ti ara wọn. Let us speak so person. Wọ́n pick another person. Kò yẹ yín mo pàtó mo gbọ́ ni. Wọ́n pick another person against that one. Ṣé ẹni ibi tí wọ́n lọ ni wípé after tí wọ́n conclude pé ẹ jẹ́ ká rọra fún bẹ́ẹ̀ ni kò ṣe òtòrí ọ̀dọ̀ Yorùbá yìí. Ẹ jẹ́ ká fi ilẹ̀ sí jẹ́jẹ́ kó ṣe. After that agreement, ibi tí wàhálà ti wọ ilẹ̀ Yorùbá nìyẹn. Before then, kó tó di wípé wọ́n announce dáàdi wa as the winner. Kò sí election Nàìjíríà yìí primary election àti grammar election àti university election kò sí kankan ní Nàìjíríà kò correct tó ṣe. Ìtàn bá fẹ́ ẹ máa announce. Ẹni sùúrù mú bọ̀. Àtàndájọ́ lábẹ́bí, God will bless you. Queen Mama, God will bless you. Yàtọ̀ àlàyé tí mò ń ṣe lọ, kó tó bí pé wọ́n announce dáàdi wa, àwọn alágbára tó rú Nàìjíríà under the leadership of Lai Mohammed, wọ́n ti jòkó two powerful ministers. Tẹ́lẹ̀ kílẹ̀mù pé Yorùbá náà. Àwọn méjì yẹn o bọ̀tà àwọn méjì yẹn ni Yorùbá dára wọn. Wọ́n ti jòkó wọ́n ti kọ́kọ́ gbé ẹran ẹ̀kan pé kò jẹ́ ọwọ́ bíbẹ̀ ṣe rí wá bá ṣe é ṣe báwa hàn. Ẹ̀yin lè understand. Àwa náà a dẹ̀ gbọ́ òye wa. Wọ́n ti kọ́kọ́ gbé ẹran pẹ́ẹ́lí lọ́bẹ̀. Lọ́ba wa bá bíbẹ̀ ṣe jẹ́ lọ́ba wa wò wá. Ọ̀rọ̀ bàbá ọ̀rẹ́ Akíntóyè tó ṣẹlẹ̀ lẹ́ tí ó lòun ò ṣe Yorùbá nation mọ́. Wọ́n rán ẹnìyẹn náà wá ní pé lọ bá wa dúró síbẹ̀ àwa náà ń bọ̀. Kọ́kọ́ bìlíwì pé tí Nàìjíríà wà jẹ wọ́n bọ̀ bẹ́ẹ̀. Ara àwọn tó fẹ́ gbalẹ̀ ìwọ̀n nìyẹn. Oyè òyìnbó wa ni àwa ò dẹ̀ mọ̀. Pín programu yìí pín. Wọ́n rán ìyẹn lọ dúró síbẹ̀. Yàtọ̀ sílẹ̀ tí mo ní àwọn mínísítà ti yẹn tó ti kọ́kọ́ ṣe o. Ìgbàdá ti sọ̀rọ̀ fún mi. Mo wá flashback sí ọ̀rọ̀ tí bàbá mi òòṣà ọmọdé yẹn mo tó sọ. Pé ìgbà tó wà ní kọ́sọ̀tì èèyàn báyìí kò ń challenge ẹ̀ kó wá jáde kó wá sọ tó bá parọ́ tí ò bá ránṣẹ́ sí òun tó kò tẹ̀ down. Mọ́dà tí sọ́mọ ti dáhùn pẹ̀ pé wọ́n ní báyìí ni jáde kó dì náà yẹn gbé ọ̀nà pa ẹni yẹn ò lè sọ̀rọ̀. Mọ́mà ẹni tẹ̀ nínú TikTok ẹ̀ bá mi pín program yẹn ẹ̀ láìpẹ́ ìrọ́wọ́ ní bẹ́ẹ̀ tẹ̀ fún mi gift ẹ̀ láìpẹ́. Go mi ẹ kí n hit yẹn náà èló ni lollipop. Lẹ́yìn tó bẹ́ẹ̀ àtẹ́kù. Áfà tí bàbá wa gba tíkẹ́ẹ̀tì tán. Áfà tó gba tíkẹ́ẹ̀tì tán. Kó tó gba tíkẹ́ẹ̀tì yẹn ó tó yàn. Lágbájá ìwọ ló bẹ̀. Láti máa fọgbọ́n ṣe o. Ìkẹ́sì bí ò bá jẹ ìdí ẹ̀ jẹ. Ẹni náà dẹ̀ dé, ó fún gbogbo ìrìnàjò Yorùbá nation, ó dojú ẹ̀ dúró. Torí pé kí ni wọ́n ti jọ mọ bí géèmù ṣe ń lọ, wọ́n ti mọ bí tí géèmù ń lọ. Tinubu gba tíkẹ́ẹ̀tì, Yorùbá sọ bẹ́ẹ̀ sí ní dààmú. Tẹ́ ẹ̀ bá flashback gbogbo ẹni dẹ̀ wọ́n yìí ẹ flashback kó tó di pé Yorùbá nation bẹ̀rẹ̀ sí ní dààmú
Yorùbá nation tí ìbẹ̀ sí ní àrùn kí Tinubu tó bá tíkẹ́ẹ̀tì lọ́pọ̀ ẹ padà kò tí ì sí ìjà àwọn ìjà táwọn bá ara wa ìjà ní abẹ́nì àwọn ìjà wíríwírí tí ò ní tu àwọn ìjà tí ò ní tu ṣùgbọ́n nígbà tí bàbá wa gba tíkẹ́ẹ̀tì that was around I think around November ni àbí no was it November. Bàbá gba tíkẹ́ẹ̀tì tán wàhálà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ sí ní búùtù bá ti sọ yẹn wọ́n wá fi ọmọ odó wọ́n bẹ̀ sí ní fi rò wọ́n fi rò wọ́n mú gbogbo ẹ̀wọ̀n dojú ẹ̀. Mo dẹ̀ ń sọ fún un ní bàbá mi kan ti sọ ní ó ní kò sí ẹgbẹ́ ní ilẹ̀ Yorùbá tó tòrò ajẹ́pẹ́ dájú wa Tinubu ò tí ì lọ́wọ́ sí tó bá lọ́wọ́ sí ẹgbẹ́ yẹn máa fọ́ọ̀mù sí májèkì tẹ́lẹ̀ yẹn méjì. Afọ ẹgbẹ́ yẹn ni Ọlọ́run bùnlẹ̀ ó fún ẹ̀bùn yẹn gidi gan ni ó mọ̀ tó máa ṣe ó mọ̀ pọ́n tá lò ó mọ̀ gbára tá lò á tú ẹgbẹ́ yẹn dá. The same person dáná níṣẹ́ adé tòrútòrú yìí the same person yẹn wọ́n ti rán níṣẹ́ burúkú kan rí tó lọ ba ibì kan jẹ́ lára àwọn ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ tó unite nílẹ̀ Yorùbá ó wọnú bẹ̀ ó fọ́ká. Ẹgbẹ́ yẹn pín sọ́nà mẹ́ta ẹgbẹ́ tó yẹ kó wà lóṣooṣù ọwọ́ lójú kan ṣoṣo wọ́n pọ̀ sọ́nà mẹ́ta. Wàhálà wa bẹ̀rẹ̀ ó di gbàgìrì lóṣù àfúrọ̀ dín. Àwa bẹ̀rẹ̀ sí ní bára wa jà àwa tá àti ìtò 5% a bẹ̀rẹ̀ sí ní gbójú ìjà síra wa. Wọ́n wá ń kọ ìyẹ̀yìn wá síra àwa náà wá fúnra. Today bàbá ti wọlé ẹgbẹ́ ó ti wá sún everybody. That is their plan. That is their plan. Ní wọ́n bá wọlé kò sẹ́ni tá jẹ́ sọ̀rọ̀ mọ́jọ́. Ṣùgbọ́n èmi ni ọmọ Lúkà máa sọ̀rọ̀ ẹnikẹ́ni tó máa gbogbo lẹ́nu. Máa sọ̀rọ̀. Now ẹ wá gbọ́ mi gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ̀yin olórí ilé ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ ti ń tẹ̀lé ọmọ Lúkà tẹ́lẹ̀ tẹ́ ẹ ṣẹ̀ tún tẹ̀lé mi tẹ́ ẹ ń gbọ́ mi. Listen to me please, I'm begging on you. Dáàbì wa Tinubu tó bá lọ́dún mẹ́rin tán bóyá wọn ò fún láyè mọ́ kó ṣe tàbí wọ́n tún fún láyè ó wá tún sọdún mẹ́rin nìyí ó tún ṣe another 4 years ó wá jọdún mẹ́jọ. Mo fẹ́ bí gbogbo yín léèrè pátápátá ibo ni Yorùbá fẹ́ padà sí. Níbo ni Yorùbá fẹ́ padà sí mò ń bi yín mo béèrè. Ẹ máa rún ẹ mọ nǹkan kan. After ọdún mẹ́jọ nothing for Yorùbá again. Mo dẹ̀ lè guarantee yín pé tẹ́ ẹ̀ bá ṣọ́ra gan ẹ̀ ní lọ́dún mẹ́jọ ọdún mẹ́rin lẹ́nu ọdún. Àfi tí dáàdi bá rẹ́dí àti dance to their tune àwàdà yìí tó bá ti ṣe tán láti dance to the tune of the power that be òun nìkan ló fi lè lọ́dún mẹ́jọ ṣe tí ò bá ti rẹ́dí àti dance to their power kò sọ ọdún mẹ́jọ òun. Tó bá dẹ̀ rẹ́dí àti dance to their power Yorùbá don't expect anything from our daddy. Ṣẹ́rí mo wá padà sílé náà gbogbo yín pátápátá ti wá sùn ó ti sùn yín gbúrò bàbá tó yè mọ́ gbúrò olóyè Sunday ọ̀rẹ́yẹ mọ́ gbọ́ tẹ́nibọ̀ sọ̀rọ̀ àtàwọn tó parọ́ tó yín àwọn ń gbádé lébọ̀ àwọn ń gbádé lébọ̀ èmi ò wá sọ yẹn léda ti sọ yẹn ti pẹ́ àhámọ́ tí a kọ́ dáa
bọ̀ tó o bá wà lára àwọn tó sì ń gbàgbọ́ pé nìkan gbé adé lólóhùn bá délé fún ara ẹ̀ jẹ́ ní Nàìjíríà yìí. ẹ lọ jòkó kẹ́ wo population orílẹ̀-èdè Niger ibi tó ti ń dún màhúrú ìjà. Ẹ lọ wo iye nọ́mbà tí gbogbo wọn jẹ́ bẹ́ẹ̀ òtó nọ́mbà jẹ́ kékeré ló fi ju Èkó lọ. Àti about 24 million. Lagos is more than 20 million. Kábọ̀ wá sọ gbogbo ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ẹ̀yin ẹnìkan jókòó ń sọ fún yín pé òun gbá ilé bọ̀. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló ń gbé bọ̀. Orílẹ̀-èdè Èkó. If you are well educated, then you can sọ fún ẹ pé òun ti declare Yorùbá land tí wọn náà dẹ̀ gbàgbọ́ owó ẹ̀ òun. A jẹ́ pé yunifásitì ẹ̀ fẹ́ẹ̀lì òfowó jóná. Kódà ẹni tí ò tẹ̀ ká yunifásitì rárá ṣùgbọ́n tó ní ọ̀rọ̀ tó dẹ̀ máa tó lọ ní Nàìjíríà. Jòkó skul ló lọ but jókòó kó ronú ẹ̀ pé Nàìjíríà tẹ́nìkan lóun ti declare tó lóun ti gbà fún wa tó lóun bá délé bọ̀. Ọlọ́pàá Nàìjíríà náà sì wà níbi tí mo wà yìí nínú ilẹ̀ Yorùbá tẹ̀mí dẹ̀ gbé. Sójà Nàìjíríà wà ńbẹ̀, báńkì Nàìjíríà wà ńbẹ̀, nǹkan Nàìjíríà wà ńbẹ̀, ọgbọ́n wo lẹ́nu yẹn wá fẹ́ dá? Jòkó kó ronú ẹ̀ bó o tiẹ̀ lọ sùn. Mo ní dáàbì kan ṣe fídíò tó ń gbé káàkiri ẹ gba fọ́ọ̀mù màmá wa Noah ó ti bá kun èrè nígbà tí ṣèpàdé kó tó kú ẹ ti gborílẹ̀-èdè ẹ̀ gbé tanra yìí jẹ́ ẹ tún gba fọ́ọ̀mù wa tún fọ́ yín jẹ àtẹ̀yìn àti fọ́ọ̀mù wa tún fi fọ́ yín jẹ. Anyway kì í ṣe bẹ́ẹ̀ ni mo lọ ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá olóríire tẹ́ ẹ understand ẹ súnmọ́ mi kẹ́ ẹ jẹ́ ká lọ bára wa ṣàṣàrò. Ẹ wo pọ́ìntì kan lára nǹkan tó ran ìrìn àjò yìí lọ́wọ́ lára nǹkan tó ran ìrìn àjò Yorùbá nation lọ́wọ́ òun ni rálì tá a ṣe káàkiri. Ṣùgbọ́n tẹ́ bá wò ó fínífíní ìgbà tẹ́ni tó rán níṣẹ́ wá tó dé rálì yẹn ló wọ́n gbẹ́sẹ̀ lé oníkòsí tó jẹ́ rálì mọ́. Ibi tó ti yẹ ká ẹ bẹ̀rẹ̀ sí ní fúnra nìyẹn. Ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ wọ́n ní ṣe lápárọ̀ ń gbowó lọ́wọ́ yín. Ṣùgbọ́n bí nìkan dá lójú ọjọ́ṣẹ́ lọ kò sí ọjọ́ tá a ké fún yín bá fẹ́ ṣe láì jẹ́ ẹ̀rọ wa ká jáde. Ní ìsúmẹ́ǹtì tí mo fi rẹ́ǹtì alọ́ rẹ́ǹtì ẹ̀ ní owó fún wa láti rẹ́ǹtì. Mi ní mọ́tò tá a ń lò tá a ń lọ súmẹ́ǹtì sínú ẹ̀ owó tẹ́ ẹ fún wa láti rẹ́ǹtì mọ́tò yẹn. Àwọn tó dé láti ibi tó jìnnà ẹ fún wa lówó ọkọ̀ ẹgbà yẹn fi gbẹ́ mọ́tò ẹ fi ṣáà mọ́tò wá owó tẹ́ ẹ fún wa láti ṣe é. Many rally successful. Gbogbo yín dẹ̀ wò mí lẹ́yìn testify sí kò sí rally tá a ṣe táwa àti àmì tàbọ́lọ́pàá tàbí civil defence tá a kọlura tá a bára jà ní. As a matter of fact, opportunity ńlá ni rally yẹn tó wá jẹ́ fún wa because a ń lo opportunity láti gbọ́ ọ̀rọ̀ gan lẹ́nu àwọn tó ń lọ́pàá. Àwọn sójà yìí pé àwa ló ń kojú ìyá àkànlẹ́nu ọ̀rọ̀ ni o bẹ́ẹ̀ ni mo fún yín. I have a lot of details with me from Nigeria Army, from Nigeria Police. Even from DSS, the so-called DSS. A ṣe rally kan jọ kan. Ẹ̀yin tẹ́ báwọn ti rally tí mo sọ rally tí mo ṣe last tá a ṣe lọ sọ́dọ̀ service governor Ondo State. A bẹ̀rẹ̀ rally yẹn ní nǹkan bí aago 9 sáago 10. Àwọn DSS wà bẹ̀ wọ́n bá wa bẹ̀rẹ̀. Wọ́n wá bá wa o. Wọ́n discount out àti ẹ̀mọ̀ pé DSS but ẹ̀mọ̀ àwa náà ọmọ akin náà là wà. Àwọn intelligence wa àwọn náà ti fojú fílẹ̀ wọ́n ti mọ̀ ẹ́ pé these people were DSS. Wọ́n ti wá sọ fún ọmọ olùkọ́ pé ọ̀gá DSS ẹ̀wọ̀n wọ́n tó gbé wá yẹn mo ti rí àti mọ̀. Mo náà bá ti tọ́ ọ ní ẹ má tọ̀wọ́ ẹ ṣe ní fẹ́ẹ̀ tí ẹ̀ rí wọn. Ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ rí wọn. Ẹ sọjú nù ẹ máa ṣe jẹ́jẹ́. Àwọn dáadáa wà nínú rálì wọn máa wo fídíò mi sí wọ́n lè testify bóyá mo parọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ nípa ìwọ̀n o ẹgbẹ́ àmọ́ abára ni wà lọ.
adẹ̀sẹ̀ láti wá títí tàbí dé iwájú governor's office nígbà tá a lè àdírẹ́sì tí gómìnà jáde secretary to the state government tó jáde tó àdírẹ́sì wa tó bá wa sọ̀rọ̀ tá a parí tá a fẹ́ sọ ó wá lọ páàkì síbi méjì náà ó ní ẹ̀rọ fún ọmọ kàwá fún mi. mo dẹ̀ lọ́ba mi ní sọ̀rọ̀ ó ní àjọsọ lọ́jọ́ náà. láì yẹ ó tó bí ìsọjí látàbí àwọn ìjọ wa lọ́kàn because à ń lọ from ìlú láti ìletò sí ìletò tó jẹ́ kí Yorùbá sáré náà Yorùbá náà ní lóòótọ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni dáná wá pé kò discourage gbogbo yín ni pé káfí rálì ní ọjọ́ gẹ́ni gẹ́gẹ́ bá ti sọ fún yín bá ti pèsè ẹ̀ fún yín. by now ṣàṣà ìlú nílẹ̀ Yorùbá láti ní dé tí wọn ò ti ní mọ̀ pé yes this is the way out. as a matter of fact ó ṣeé ṣe kára àwọn èlú kan dájà ní pé ẹ má gbàgbọ́ sí ìbò wá bí ẹ má pàdé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo wọ irú ọkọ̀ láìpẹ́ yìí fi lọ sí yóò kan bẹ́ẹ̀. mo bí mo yẹ ìtìnà débi wípé nígbà tí mo dé inú yẹn mo fi ayérayé búra fún yín. mo bá tán lẹ̀ ìwé ìbò mo ti gbé inú oko yẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ọ̀nà ibẹ̀ mo fi ìṣẹ̀dá ìlọ Oòduà mo fi búra ní ìṣó àsọdùn ọlọ́wọ́ yẹn mọ́tò tá a gbé lọ mọ́tò yẹn bàjẹ́ gbogbo pọ́pà ẹ̀ ló ṣí dànù tí kan bá mo wọnú oko yẹn tán ẹ̀yin ọmọ Yorùbá mo bá kiri ìbò níbẹ̀ tán lẹ̀ lísì orúkọ àwọn tó fẹ́ dìbò mo bá tán lẹ̀ wọ́n á gbé wá bẹ́ẹ̀ but development rẹ̀ bà wá èmi wò ó pé ó yẹ ká ṣe ọ̀nà fún wọn níbí they will never do it. gbogbo ìrìnwó yìí ló dẹ̀ ti yẹ ká rìn pátá irú àwọn ọkọ̀ yẹn kí ni access ìbò tí wọ́n bì ọ̀nà ẹ̀ ṣe fún wọn ò lómi wọn ò ní kankan yet ẹgbẹ́ àpótí wá síbẹ̀ kẹlẹ̀ ráyè tẹ̀lé tó bá jẹ́ wípé ẹni tí wọ́n rán níṣẹ́ wá sínú Yorùbá nation pé kò discourage gbogbo yín ni pé irọ́ ni báyìí náà ó ṣeé ṣe láti rìn dé mú gbogbo láti ṣe ráàlì wá ká ti gbé wọbẹ̀ ọmọ Yorùbá ìsọjí ńlá ló yẹ ká dáwọ́ lé sẹ́yìn o tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí Yorùbá nation kó tá a bá tẹ̀ ti jàjà yìí kó lápẹẹrẹ kó lọ́ọ̀dì kí Tinubu tó parí ìjọba ẹ̀ má garanti yín pé kò sí Yorùbá ojú lẹ fi rí tí lẹ fi gbọ́ imú lẹ fi gbọ́ ohun ẹ̀ lè rí gbà wípé tí àwọn ọ̀dà ẹ̀sìn bá ti lè wọ ibẹ̀ gbára tí o ṣe Tinubu má garanti yín pé tẹ́ ẹ bá fọ́ọ̀mù tẹ ṣe èyí ṣe nígbà Buhari ìtorí pé wọn ò fẹ́ bá wa jà nítorí pé kí ni mò ń bọ̀ lọ́nà wọ́n dẹ̀ rí pé Tinubu wàhálà ni òun ni wọ́n ṣe wò wá nínú tí Tinubu bá fẹ́ ṣe ìjọba ẹ̀ parí yóò bá ti ṣe tó nìyẹn o another person tó bá wọlé tí Yorùbá tẹ bá fọ́ọ̀mù tẹ gbé mú ẹ ní gbúròó tó ń bẹ Yorùbá ní sọmọ òbí yìí dá. ṣùgbọ́n tẹ bá tètè kíṣẹ̀ sí náà tẹ padà sójú ọ̀nà tá a gbà kí ni àlójú ọ̀nà yìí awareness sensitization and revival ìsọjí ńlá ìsọjí àgbàyanu ńlá kì í ṣe sọjí Jésù gbàlà Jésù wòsàn rárá o kì í ṣe òun eléyìí o eléyìí o sọ̀rọ̀ Jésù gbàlà Jésù wòsàn. this ìsọjí wíwá wá àsìkò tí tó fún ẹ láti kúrò nínú ìgbèkùn Nàìjíríà ìdílé tó gbọ́dọ̀ kúrò ìsọjí tó wà lẹ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ọmọ Yorùbá ni bàbá pọfẹsọ bàjá tó tóbi àlùkò lè ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ́ gbàgbọ́ nínú leadership of Akíntóyè ẹ dìde thank God tí wọ́n òdì wá lọ́wọ́ ká má ṣe láàlú wa àtìgbà tó ti di president àti ìrírá kankan ṣe èdè la fẹ́ fi gbò ẹ jẹ́ kí gbogbo state pátápátá kó padà ẹ jẹ́ fúnra yín mọ bó ṣe ń lọ kò sí state tí wọn ò pín
gbogbo state ni wọ́n dá wàhálà sí gbogbo ẹ̀ náà pé yálẹ́lẹ́ nínú àwọn tó ṣe Yorùbá nation wọ́n fọ́ wa ká wọ́n dẹ̀ ní wa kọ́ra. mo ráwọn tó jẹ́ pé àjọ jẹ́ nírọ̀lẹ́ àjọ jẹ́ àjọ mu ń bọ̀ máa dá àárọ̀ ọjọ́ kejì èpè náà bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ fún ọmọdé. This is Yoruba for you. Màmá yẹn dé torí iṣẹ́ kan rán ni wọ́n pé láti tá à ń ṣe káàkiri ó ń sọ àwọn èèyàn jí lọ́pọ̀lọpọ̀ wà dé state kan wà fún wọn ní flyers wà fún wọn ní ìwé wà fún wọn ní flag wọ́n wò ó ìdùnnú ńlá gan ló jẹ́ fún wọn lọ́pọ̀ wípé ẹ̀yà mi ló lélẹ́yìí kò síbi táyé tí wọn ò ti wẹ́ẹ̀kù wa pé this is fact òtọ́lẹ̀ àwọn Ìkàrẹ́ Adébọ́lá Olúkàrẹ́ wọ́n kí wa káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ìṣẹ̀lẹ̀ ṣe. a kúrò níbẹ̀ a lọ sí pálásì ọwọ́ alẹ́ Ìkàrẹ́ wọ́n kí wa káàbọ̀ aṣèrànì wa kódà olórí ọwọ́ alẹ́ tún jáde fún àdẹ́sì wa ó wà nínú YouTube ní ẹ̀rọ wò ń bẹ́ẹ̀. tó tún fún wa lámọ̀ràn àṣẹ lọ́ndọ̀ àṣẹ lọ́rẹ̀ àṣẹ ńrẹ̀lẹ̀ àṣẹ lókìtìpupa ẹ̀wọ̀n àṣẹ ní ọ̀dà àṣẹ lọ́wọ̀ àṣẹ lọ́kà níbi tó ọmọlúkà ti wá. Ọlọ́run dẹ̀ ń gbàkóso. ká má sọ àwọn personal place tó yẹ ọmọlúkà kan múra bí mo ṣe múra ọmọ bẹ́ẹ̀ sì ni màá kéèyàn méjì mẹ́ta dání ó yá jẹ́ ká lọ. táà dẹ̀ wọ́n bẹ lọ táà lọ máa wàásù fún wọn Yorùbá náà lọ kò sọ́nà ká má sọ àwọn òye. The way they are doing this, àwọn èèyàn sọjí iye wọn tají wọn pẹ́ nìkan ní ìwé ẹjọ́ kan pé ìgbàwé yìí kò lọ kà á. Yorùbá kìíní kan tí mo forúkọ ìwé mi Yorùbá Gazette mo fún ọkà a retired director of Nigeria from local government service ó ka ìwé yẹn ó bú sẹ́kún ní straight. Ìyá máa ń jẹ ìran Yorùbá wọn dábìí ẹ̀ ti sùn ṣùgbọ́n ọ̀rọ̀ yóò kì í sọ̀rọ̀ ẹkún ẹ má wàásù ẹkún kí ni kájọ ṣe ẹ jẹ́ kájọ foríkorí ẹ jẹ́ ká rí sí ìpapọ̀. mo fẹ́ kí gbogbo jíjẹ́ ọmọ mi pátápátá kẹ́ ọ̀nà sọ́ọ̀dì pé ìdùnnú àwọn olóṣèlú tó pera wọn lọ́mọ Yorùbá àti Nàìjíríà ìdùnnú wọn ni pé kí ìyá máa jẹ wá títí di ọjọ́ alẹ́ wa àwọn ọmọ tá a bí káwọn gbà á torí pé àwọn rú wọn lead ìdùnnú tí wọn ní pé táwọn bá kú ọmọ wọn tó bẹ̀ sí ní lead ó máa rú lórí àwọn ọmọ táwa náà bá kí bí báwọn ṣe ń jà ní wọn tí wọ́n ń yàgbẹ́ lé wa lórí tí wọ́n ń yẹ̀yẹ́ wa tí wọ́n fi wá ń wọlé tí wọ́n bá jẹ wa tí wọ́n bẹ̀tọ̀ wá ń dùn wá táwọn ọmọ tí wọn náà bá take over kó tún máa ṣe the same thing fáwọn ọmọ tí wọn. ẹ dòpọ̀ ẹ ní àròjinlẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń wò mí kí ẹni gbogbo nǹkan abẹ́ni bó sùn that is their plan torí kí ni àìgbọ́ra ẹni yéèdì àìyedè ìjà tó wà nílẹ̀ ó ti jẹ́ kó sún ọ̀pọ̀lọpọ̀ nínú òun mo ṣe fi Bíbélì yẹn ṣáájú fún mi wípé ègbé ni fún ẹni tó fi ọwọ́ lé ohun èlò ìtúlẹ̀ tó dojú ẹ̀yìn ẹ gbọ́dọ̀ dojú ẹ̀yìn ẹ ní ṣègbè. mo ti sọ fún yín ẹni tó ló wá ti sọ pé kò sí tó jẹ́ rálì mọ́ ó lè láti ṣe ọjọ́ tí ò dẹ̀ ṣe rálì ó ti ń ṣe àwọn nǹkan tó ṣe mo béèrè lọ́wọ́ ẹ̀yìn ọmọ Yorùbá èwo ló sọ̀sídìí nínú ẹ̀ ó sọ púpọ̀ fún yín tó sọ̀sídìí ó ṣe reclamation fún yín tó sọ̀sídìí ó ṣe reservation fún yín tó sọ̀sídìí petition tó ṣe fún yín àwa yìí àfúrọ́ tàbí kí ló àbábọ̀ petition náà kù wọ́n ti ṣe caretaker mẹ́wàá caretaker action èwo ló sọ̀sídìí nínú ẹ má jẹ́ kán tàbí jẹ́. Yorùbá tó bí gbogbo ilé ìtàkùn sọ yẹn lọ. There are more intellectuals in Yorùbá land ju àwọn ṣe rò lọ. Àwọn ọlọ́pọlọ, àwọn ọlọ́pọ̀, àwọn onímọ̀, àwọn olóye. Ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ sínú ilé àkọ́wọ́ bí eléyìí. Aṣẹ̀ṣẹ̀ bí eléyìí nínú ilé àmà ju àtàmà jẹ sòwò náà. Lọ́dọ̀ náà wò wọ́n títí dọ́là wọn ti di kílẹ̀ ẹ̀rọ
rẹ̀ ara rẹ̀ títí iṣu ajáde rẹ̀ pàápàá àti mo ti láwọn gbogbo wọ̀nyí wọ́n ti kẹ́ orí ìmọ̀ ọ̀sẹ̀ àkàmọ́ rẹ̀ nìyí ìdí ni wípé ọlọ́pàá wípé ni ó mọ̀ wípé this is wrong, this is not real. Ó mọ̀. And that is what I'm expecting you. Àjìmọ̀tìkú bonafide ọmọ Yorùbá. Ẹni bá a gbọ́dọ̀ aláwọ̀ kẹ́nìkan kó sọ pé irọ́ ní kíní kan. Àwọn bàbá akẹ́kọ̀ọ́ yìí ṣiṣẹ́ wọn ẹ jẹ́ ká fi wọ́n ẹ̀kan máa bá ẹ̀ wọn lọ. Táwọn bàbá bá fẹ́ ṣe ẹni tí ìjọba ti pariwo rẹ̀ síta, àwọn ará àdọ́ gbé ìbísọ̀ yá gbé wọn làwọn fẹ́ ṣe. Bàtí bàbá dẹ̀ ní láti bírísì táwọn òṣèré fẹ́ sọ ẹni tí ìṣẹ̀ táwọn bá ń gbé mọ́. Ebi ọ̀pọ̀ tiẹ̀ kan máa bá lọ. Ṣùgbọ́n àwọn èèyàn sùn. We must awake them. We must remember everything that has to do with Jesus. Kò gbọ́dọ̀. Ẹ dáwó. Mo appreciate mo dẹ̀ mọ rírì ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ guarantee you wípé owó dáwọ́ kò mú kankan jáde báyìí. Ìdí iná àti ńlá kọjá ní tó nípa tó gbòòrò ni. Yorùbá nìkan ó ní bọ́wọ́ èèyàn ò bá tẹ ìpàdá kò gbọ́dọ̀ béèrè nípa òbí òun lọ. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dì. People don't believe in Yoruba nation again. Or don't put it in a way. People don't think Yoruba nation still exists. They believe, but they don't think it still exists. Then also, it exists. So I can someone why he says Yoruba exists. Yoruba nation is going to expire. That is my advice for Ogbo. And digest your me. It carry the only means. Táàrin bí jẹ́ àwọn èèyàn láwọn pé ọ̀pọ̀ ṣoṣo láti bọ́ nínú ìgbè fún Nàìjíríà òun ní Yorùbá dúró òun ní rálì tá à ń ṣe káàkiri. Ṣùgbọ́n màmá yín lé ó ní kò sọ̀rọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ mọ́. Láti ẹ̀ ti stop àti ṣe rálì ẹ̀kọ́. Báwo ni Yorùbá nation ṣe níbi tẹ̀ wọ́n pamọ́? Bẹ́ẹ̀ lọ rédíò àti ìyọ̀wọ̀ yìí. Wọ́n ò fi ní dá. As a broadcaster, register
ẹ má bínú sí wa ẹ̀yin olólùfẹ́ wa pápátá, ẹ má bínú, nẹ́tíwọ̀kì yẹn ló ṣe mánàmáná, ní bínú sí wa. So I'm going to round it up right now. So ẹ̀bẹ̀ tẹ́mi ń bẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ jókòó, ẹ láròjinlẹ̀. Kí la lè ṣe láti jí àwọn wa padà, láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá nation sì ń tẹ̀síwájú gbogbo ìgbà. The only way òun ni pé ká jáde ká lọ pariwo fáwọn èèyàn. Via revival, ìsọjí ńlá alẹ́ pè ní táwọn òyìnbó pè ní rally or revival, no matter whatever you want to call it. Ìdókùtà abẹ́ ṣe ń sàn ilé yìí. Ẹ lọ jòkó, ẹ foríkorí, ẹ fi kùlùkù. Kẹ́ decide ibi báyìí ní kẹ́ lọ lọ́sẹ̀ yìí, ibi báyìí ní kẹ́ lọ lóṣù tó ń bọ̀, ibi báyìí ní kẹ́ lọ síbẹ̀, kẹ́ jọjọ sọ ẹ̀dẹ̀ nominate àwọn tá lọ máa ṣe. Kí ṣe bẹ̀rẹ̀ dẹ́kúnrẹ́rẹ́. Ẹ̀yin gan fúnra yín mọ́mọ́ lúkà tẹ́ ní èmi ò disappoint yín rí mi dẹ̀ ní disappoint yín. Ìdẹ́ ẹ bá fún mi ni màá jẹ. Ìdẹ́ ẹ bá fún mi kì í ṣe tèmi, mi ì ní jẹ. Mi ì ní jẹ dámọ̀ ẹ̀rẹ̀kẹ́ mi mú. What belongs to me ni màá lò. Kódà ẹ fún mi pé kó belong sí mi gan, màá tún lò lára, màá lò fún development of Yorùbá nation. Ó bẹ̀yìn nítorí tọ́lọ́run. Ẹ má jà torí pé nìkan àwọn kan yíjà ń bínú wọn ṣe káwá fi tiwa náà ká fi wá kó bá èèyàn tó yẹ. Rárá, we must continue. A gbọ́dọ̀ jẹ́ kórè wa. Mo tún padà bọ̀ lórí this same topic. I am coming back tomorrow. Bí màá ṣe máa tẹnu mọ́ nìyẹn títí tẹ́ fi máa gbọ́ pọ̀. Ìwọ tó o bá ní tẹ̀ kò wú ìdíje dandan. Bó o bá ní tẹ̀ sí máa tó kú ẹ̀. Oh, Adibi Munya. And that will be all for today. God will continue to bless gbogbo yín pátápátá. Má gbàgbé ọjọ́ Sunday tó ń bọ̀ lọ́mọlúkà fẹ́ lọ́ọ̀nchì orin ẹ̀. Ìkan tí mo ṣe ní ọdún 2016 rèé. Ẹ ti rí, this is Dance It Up series 1. Sí 2 ẹ̀ náà ti wá ń ta kò sí kìíní ẹ̀ mọ́. So kẹ má rò bóyá mo ṣe ń jáde ṣe mo ti ṣe tipẹ́. This is one of it. Mo kàn mú wá hàn yín. Ìkan náà wà bẹ́ẹ̀ yẹn máa fi hàn yín tó bá dọ̀la. But on Saturday, a máa lọ́ọ̀nchì ìpínlẹ̀ ọ̀rọ̀. Ìpínlẹ̀ ọ̀rọ̀. Ó máa ní agbára, ó máa lẹ́tìkẹ́. 5 tracks péré ni. Ìpínlẹ̀ ọ̀rọ̀ ni number 1. Òtítọ́ ni number 2. Ìran ọmọ ọba ni number 3. Happiness is free ni number 4. Alágbàwí ni number 5. Alágbàwí yẹn tó bá jẹ́ Christian dáadáa máa bọ̀ kó wá yin Ọlọ́run ẹ̀. Wàá jó wàá gbàgbé orúkọ ẹ̀ nígbà tí tó bá gbọ́ ìlú, tó gbọ́ ìyá ìlú, tó gbọ́ gàngàn, tó gbọ́ bàtà, tó gbọ́ mẹ́lẹ́, tó gbọ́ gbogbo ẹ̀ tó dún lákọ̀lákọ̀ kẹrẹrẹ pọ́tì tó dún. Oh my God, alágbàwí yẹn ó le jù. Ẹ máa bá mi múra. Ọjọ́ Sunday ni by Friday and Saturday link Zoom tàbí máa ṣe ó máa jáde tó bá ṣà ń bọ̀ rọra múra wá kó fẹ́ wá bá mi lọ́ọ̀ṣì ẹ̀ ni má wá síbẹ̀ wá wòran wá pẹ̀lú owó tó fẹ́ fi bá mi lọ́ọ̀ṣì ẹ̀ 1 million 2 million 3 million bẹ́ẹ̀ ṣe máa donate ẹ nìyẹn ọmọ lúkà dẹ̀ tó fẹ́ fún ọmọ lúkà fẹ́ fi lọ́ọ̀ṣì ẹ̀ fún kádẹ̀ rí kan ṣe modern studio tá a fẹ́ ṣe ilé tí gbogbo ẹ̀yìn bí ìjẹ́ máa wo ilé ìtajà wọ́n ṣe dàrú tẹ́ máa wo tá ní ṣe so anyway mi ìfẹ́ sọ̀rọ̀ pé this is our project but ẹ jẹ́ ká mọ̀ lọ́kàn ẹ wá launch ẹ wá bá mi launch ẹ ọjọ́ Sunday ni o aago 6 ìrọ̀lẹ́ ọjọ́ Sunday béèrè tó láti dọjọ́ Friday béèrè líǹkì màá send líǹkì sí ẹ kí wọn náà ní o join kò ní ju bẹ́ẹ̀ lọ Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ̀yin olóríire ẹ bá mi pín ẹ̀yin tèmi ní Facebook ẹ pín ẹ̀yin tèmi ní YouTube ẹ pín ṣé àrí ẹ̀yin ti YouTube yẹn ó dùn mí pé ẹ gbé mi wọ 20k subscribers láti jọ yìí at least expectation mi ni pé kóṣù tó parí ẹ ti máa subscribe kí n ti wọ 20k subscribers ẹ gbé mi wọ ẹ gbé mi trabana ẹ gbé mi jápa ẹ gbé mi fò ẹ gbé mi fò ẹ gbé mi trabana kí ló dé ẹ̀yin tèmi bless you all ẹ ṣé mo dúpẹ́ o ojú òní tì mí o thank you and God bless. That will be all for now. Ó yá o, ẹ ti mọ bá ṣe é ṣe o, bẹ̀rẹ̀ sí ní kọ ti ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. Tó o bá ti kọ́ mi ìní lọ, mo ti parí program. Tó o bá ti kọ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá, I no go go.
Anogogo, anogo, anogogo. Ó yá kọ́ tí ẹ̀ bùkún ní bórílẹ̀-èdè Yorùbá.